Africa Content TV. Fáàmì Òṣùpá Akóredé sí gbẹ́gbẹ́ yìí lórúkọ tó ń gbà gbà àgbà lórí máa ìfihàn ìmọ̀lẹ̀ ògùn lọ. Bàbá aládùn Bàrígà ọlọ́run á jẹ́ kẹsàn fọdún láyé. Happy birthday to you. Ìgbà gbogbo ìṣẹ́jú kan ní bàbá. Ibi tí ẹ̀rọ tó ti tako dé o, ẹni takú sọ́nà ọ̀nà ọ̀la ni. Àdìbò ìsáàdì rẹ̀, fàájì alábí kíláàsì wà sọ pé kí n kí ọmọ lẹ́sẹ̀rẹ́. Ìjọba tó ní sọ pé kí dókítà ní sáyẹ́dì, wọ́n ní kí ọ̀rọ̀ àbọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Èmi kan kò fọ́ láti ìgbòho kíkì yóò máa jẹ́ ọ̀rọ̀ òfurufú onírẹ̀ ọ̀rọ̀ sọ́lá. Ọ̀rọ̀ ìjọba yìí bẹ́ẹ̀ ẹ̀yìn bàbá yìí. Ọ̀rọ̀ ìjọba yìí bẹ́ẹ̀ ẹ̀mí láṣẹ gbogbo ìyọ̀dún láyé. Akóredé sáré ìlú ṣùgbọ́n ìmọ̀lẹ́ ẹ̀kúrẹ́. Alákòólé láìlú ẹ̀ka máa ṣe bá lẹ́gbẹ̀ẹ́ ara tàbí dúpẹ́ fún sáǹtì kò tí ì tó jọ máa padà lẹ́yìn èèyàn lọ. Ọ̀pọ̀ ní kòríkó. Ojoojúmọ́ ni wọ́n máa ń dúpẹ́ ẹ̀gbọ́n mi yàn lọ́rùn ojoojúmọ́ ni wọ́n ọ̀pẹ mi kò rí lọ. Ojoojúmọ́ ni wọ́n máa dúpẹ́. Ẹ̀gbọ́n mi àwọn ológo ojoojúmọ́ ni wọ́n máa yọ. Ìgbà sọ́mọ̀dé bá wọ́n wọlé oṣù tọ́lá wọn bá tó bá ti parí wọn ló máa ń fi ìrọ̀rùn ṣe èyí tí ó bá yìí ti di ìfúnlẹ̀ bàbá lọ́ọ́ fẹ́ ìlú òtí lọ́wọ́.